Ọ̀rọ̀ nípa àwọn tí Ọlọ́run ò fẹ́ láyé ẹ̀dá lọ́dọ̀ ọmọ ènìyàn. Àwọn èèmọ̀ tọ́lọ́run ò fẹ́ ní ká débẹ̀. Àwọn tí Ọlọ́run tó gbé wa jìnnà sí, tó ní á jìnnà sí. Àwọn èèmọ̀ Ọlọ́run, àwọn àlà Ọlọ́run. Kọ́lọ́wọ́ fẹ́ ní kẹ́nìkan kó débẹ̀ tó lè máa jẹ́ olóríire. Bẹ́ẹ̀ a bá ti kọjá lọ Ọlọ́wọ́ ó jẹ́ ìwọ̀n. Ilaha illallah. Tọ́pìkì náà ni pé má kọjá àlà Ọlọ́wọ́ àti tọ́lọ́wọ́ fẹ́. Má kọjá àlà Ọlọ́wọ́ àti tọ́lọ́wọ́ fẹ́. Àwọn mẹ́tọ̀dù ayé náà wá ń bẹ tó lè pé bẹ́ẹ̀ a bá ti kọjá àlà tí bá ń bẹ lókè yóò fi dèrò rẹ̀. Àwọn nǹkan kan bẹ tó léèwọ̀ láyé, èrò obìnrin ń bẹ, bẹ́ẹ̀ bá bu èyí tó yẹ kí ó sì gbàdí ayé lára wọn. Èèwọ̀ ni. Àwọn èrò ọ̀rọ̀ ń bẹ, wọ́n bá sọ ní ọ̀nísọ̀rọ̀ ìmọ́tò jáde láyé lọ́dọ̀ àwọn kan. Èèwọ̀ ni. Àwọn èèwọ̀. Ìwà ń bẹ, àmọ́ àwọn èrò Ọlọ́run tó lè fẹ́ ní kọ́mọ ènìyàn tí ó forí ní ìdẹ̀ra. Àlà Ọlọ́run. Etí Ọlọ́run ò fẹ́ kí ẹni tó bá fẹ́ gbówó ni ó débẹ̀. Òní tó bìkì lọ́dọ̀ ayé wa àwọn àlà tí Ọlọ́run ò fẹ́ kí kọ́mọ ènìyàn ó débẹ̀. Àwọn àlà tọ́lọ́run ò fẹ́ jẹ́ kọjá rẹ̀ tí ò fẹ́ jẹ́ débẹ̀. Èèwọ̀ ni. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعالوا أتوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا. ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق وحرم الله إلا بالحق ذلكم وصاكم إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا
Ọgbọ́n fún ọlọ́run. Àwọn èèyàn tí ọmọ ènìyàn tí ò gbọ́rọ̀ débẹ̀ lára ọlọ́run. Àwọn àlá ọlọ́run sọ́mọ ènìyàn. Bẹ́ẹ̀ bá ti ṣe àwọn ìkọjá àlà yóò ti ṣe ọlọ́run. Bẹ́ẹ̀ bá wá ṣe ọlọ́run. Kò sí tó kù kọjá kí wọ́n máa rí wọ́n máa retí ìgbìmọ̀ ọlọ́mọjà ìgbìmọ̀ ọ̀rọ̀. Tọ́pìkì tó wá gbọ́rọ̀ lẹ́yìn ni pé má kọjá àlà. Àwọn ìwọ ọlọ́run. Àwọn ìwọ ọlọ́run tó kálẹ̀. Má débi ẹ̀. Àtẹ̀mí àti wọn náà. Ká má débi ẹ̀. Ọlọ́run sọ wá lẹ́bi gbé. Ọlọ́run ní wa lẹ́bi. Muhammadu. Máa sọ ọ̀rọ̀ èmi ọlọ́run. Ọ̀rọ̀ tó ga jù gbogbo ọ̀rọ̀ lọ. Ọ̀rọ̀ tí gbogbo ọ̀rọ̀ máa tẹ̀lé. Ọ̀rọ̀ tí lékè. Ọ̀rọ̀ ní wa nẹ́bì máa sọ ọ̀rọ̀ mi. Káwọn àyíwú máa rẹ̀ torí wọn nínú rẹ̀ sí gbogbo ayé. Ànábì wá pé gbogbo aráàlú. Ànábì kú ọkùnrin. Ó fi obìnrin. Gbogbo ayé wá pé síwájú àná Muhammad. Ọ̀rọ̀ lórí wa nẹ́bì tí ọ̀rọ̀ ní fún wa. Ànábì wá pé gbogbo ayé yọ. Ànábì ní mo fẹ́ máa ka àwọn ọ̀rọ̀ Ọlọ́run, àwọn èèyàn, àwọn ìgbéyàwó ọ̀rọ̀ débẹ̀. Tọ́lọ́ ni máa ṣàlàyé fún yín. Ànábì wá pé gbogbo èèyàn ló wọ́n kà fún wa. Ànábì ní mo fẹ́ máa ka àwọn èèyàn Ọlọ́run fún yín bẹ́ẹ̀ gbọ́dọ̀ níbẹ̀. Àkọ́kọ́ ní èèwọ̀ Ọlọ́run. Aláàbìsirikúbì ìjẹyà. Ọlọ́run ò fẹ́ kíkọ́ mi ènìyàn ó débẹ̀. Aláàbìsirikúbì ìjẹyà. Èrò tún wọ ẹlòmíì lọ́nà ìyàtọ̀ sọ́lọ́. Kéèrè tún máa forí balẹ̀ fún nǹkan ní tí ò tọ́lọ́. Kéèrè tún máa lọ́lọ́ méjì. Èèwọ̀ ni. Aláàbìsirikúbì ìjẹyà. Èyẹ́ ti fẹ́ kọjá àlà Ọlọ́run nìyẹn. Aláàbìsirikúbì ìjẹyà. Gbogbo ẹni tí máa ti ń pa nǹkan míì papọ̀ mọ́lọ́. Àbẹ́ tí máa tún gbà pé kìnnìkan lè ṣe tọ́lọ́ wò ó ti. Àbẹ́ tí máa tún fẹ̀mí tẹ kìnnìkan pé kìnnìkan lè ṣe tọ́lọ́ tó ṣe. Ó fi bẹ lẹ́gbọ̀n. Aláàbìsirikúbì ìjẹyà. Ọlọ́run àbọ̀rọ̀ mú ẹlòmíì. Ká máa wá fi rí Ọlọ́run. Ká máa ní babalágbájá náà máa pàfọ́ọ̀mù bí Ọlọ́run. Wọ́n bá débi omi bí báyìí lọ́nà ìlú báyìí àbíbọ̀ bá wẹ̀. Ọlọ́run rẹ̀ bọ̀rọ̀ ṣorogún pẹ̀lú bí Ọlọ́run. Àkọ́kọ́ nìyẹn bí wọ́n fi ní wá. Àwọn èèwọ̀ Ọlọ́run ń kà yìí. Ẹlẹ́ẹ̀kejì lọ ọ̀bọ̀rọ̀ ṣẹ̀yà. Ọ̀bọ̀rọ̀ ṣẹ̀yà rẹ̀ àti bàbá rẹ̀. Tí wọ́n bá ti lè gbọ́ ọ̀dọ́ wọn ká ẹ̀kọ́ kọjá sáyé, wọ́n gbọ́dọ̀ wọn lọ gbà wáyé. Gbogbo tó bá rí bẹ̀ fún bẹ́ẹ̀ tiẹ̀. Wọ́n bí lọ́wọ́ ìgbé ilé ìlú bá rí ohun ilé ayé tiẹ̀ lọ́dọ̀ tiwọn. Ọ̀bọ̀rọ̀ ṣẹ̀yà. Ọ̀bọ̀rọ̀ ṣe bàbá rẹ̀. Ó bá ti ṣe kánú àwọn méjèèjì ọ̀dẹ́lẹ́gbọ̀n lọ́dọ̀ Ọlọ́run. Wàbí ni wọ́n ní ilé ìbá. Ẹ ti kọjá lọ́rọ̀. Torí ní àwọn tọ́lọ̀ wọn ò fẹ́. Tó ń ṣe pé èèwọ̀ ni ìkọjá àlà ní bẹ́ẹ̀ bá kọjá àlà yóò díyà. Wàbí ni wọ́n ní ilé ìbá. Ọ̀bọ̀rọ̀ ṣẹ̀yà àti bàbá. Gbogbo ẹ tí máa ti ń ṣẹ̀yà rẹ̀ àti bàbá rẹ̀ ó ti ṣe Ọlọ́run. Torí wá láhà tẹ̀lé àríwú máa wọ́n pẹ̀lú wàlẹ́ àríwú máa wá fún láwù máa kọ́ láwù pẹ̀lú máa wọ́n bẹ̀rẹ̀ mọ́rọ̀ tó ṣe ojú wọn. Wà bèbèrè láwù mẹ́ta láàárín ìlú ìrìnà àwọn ọba gba tẹ́lẹ̀ bá tẹ̀yẹ̀ báwọn èèyàn bá ń kí ẹ bá ń ṣàyìn bẹ́ẹ̀ bá dọ́dọ̀ ògùn yín ẹ sọ pé ìjẹ́. Wọ́n yẹ wá bí ìrìn
ẹlẹ́ẹ̀kejì náà bọ̀rọ̀ sọ̀rọ̀ àti bàbá wa bí ní wàhálì. Ó bọ̀wọ́ ìgbà àti ẹ̀ka ṣe dáadáa bọ́ọ̀ méjèèjì. Bàlá tẹ́bí bí ọlọ́dọ̀kọ́ mi ní Mùláàkì. Ẹlẹ́ẹ̀kẹta nìyẹn wà ládàkí kúrò. Ọlọ́dọ̀kọ́ mi ní Mùláàkì. Ọlọ́run ẹ̀gbọ́n máa pa àwọn ọmọ tó ń bọ̀ wáyé. Àwọn ọmọ tó ń bọ̀ wá ṣayé wọn. Ọlọ́dọ̀kọ́ mi ní Mùláàkì. Ìjọba wa pa wọ́n torí pé ẹni tí wọ́n jẹ àti tí wọ́n mú. La ilaha illallah. Àwọn afọwọ́ tó wọ́n bọ̀ bẹ̀ pé ẹ má ṣẹ́yìn lọ́lọ́run. Ẹ má ṣe yín lọ́lọ́run sọ bẹ́ẹ̀. Ẹ má ṣe ohun tí máa ń bọ̀ wáyé. Oyún tí bá ń bọ̀ wáyé ẹ má Torí bẹ́ẹ̀ ń bẹ̀rù pé kí ni wọ́n jẹ. kí ni wọ́n fẹ́ kí ni wọ́n mọ̀. Ọlọ́run ló mọ iye owó wa tá a ti kó síbẹ̀. Allah. Ẹ̀gbọ́n ti ó fọwọ́ bẹ̀rù pé Ọlọ́run ló mọ iye tó ti dáwọ́ láyé. Ìdáwò láyé. Ọ̀rẹ́ ẹ̀ mọ ṣẹ́ oyún. Torí ẹ̀ mọ táwọn náà gbẹ̀ mí dá. Wọ́n lọ́wọ́ tají tìlú ọlọ́dọ̀kọ́ mi ní Mùláàkì. Àwọn èèkó mi gbẹ́ ti pé àwọn olóògbé sì wà lómi kò tí ì sí nǹkan kan lára ẹ̀ dáhùn tó ń gbọ́ dáhùn. La ilaha illallah. Kò tí ì bẹ̀jẹ̀. La ilaha illallah. Ọlọ́run ẹ̀ gbọ́rọ̀ pa èèyàn. Ẹ gbọ́rọ̀ pa àwọn ọmọ tó ń bọ̀ wáyé nítorí bẹ́ẹ̀ ni ìjọba fún wọn jẹ ewu ní. Náàlù náà Ẹsẹ̀ ní ìkọjá àlà ni. Náàlù náà ìlú kúkú mú ìjà. Láàrùn ìdarí sí ìyàtọ̀ ọlọ́run ẹ̀yìn jẹ́ ẹgbẹ́ bí wọ́n jẹ́. Ẹ̀yìn ìyá méjèèjì tẹ́ ń bẹ̀rù pé ẹnìkan tó ń bọ̀ wáyé tẹ́gbẹ́ wá ṣẹ. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ mi ní ń tó ẹ̀yìn méjèèjì lọ ẹ̀mí ní ń sàánú mi. Bẹ́ẹ̀ lọ́nà ń tóbi jẹ̀ náà. Náàlù náà ìlú kúkú mú ìjà. Bẹ́ẹ̀ mi ní ń fún yín kí rẹ̀. Èmi ní ń fún yín nínú wáyé ìyá. Àwọn ọmọ tó kú bí ẹlẹ́mìí lè lè fún ẹ̀yìn ìgbà tó ń bọ̀. Illallah. Agbára dáná lè bọ́ọ̀lù ẹ̀kọ́ sí. Wa iyyahu. Bàbá bí oríṣi. Bàbá ti lóyún tí à ń bọ̀ tá à ń tọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo tí ó yẹ láyé pátá ọlọ́run ó dálé bàbá rẹ̀ lọ́wọ́. Náàlù náà ìlú kúkú mú ìjà. Gbogbo oúnjẹ pátá ọlọ́run wà ní ẹ̀yìn mọ̀lẹ́kà ẹ̀kọ́ wárísì fún ọmọ ìyá ẹ̀kọ́ ní bàbá ẹ̀ lọ́wọ́. Illallah. Ó dè náà tí bá tó bá ti tó ṣe sí wọ́n gbà padà lọ́rùn bàbá ẹ̀. Náàlù náà ìlú kúkú mú ìjà. Àti ìyá àti màmá ọlọ́run ní ń bọ̀ yìí kí ló dé fẹ́ pa ẹ̀dá nìyẹn lọ. Ọlọ́run ló wọ̀ ní ẹ̀mọ́ lọ sí ọjọ́ Tẹ́kìlọ̀ fún ìkọ̀wọ́ ìṣàmọ́tọ̀ rẹ̀ nínú. ọ̀rẹ́ ẹlẹ́gbẹ́ lórí ẹ̀. Ẹlẹ́gbẹ̀rẹ̀ wọ̀lá. Tẹ́kìlọ̀ fún ìkọ̀wọ́ ìṣàmọ́tọ̀ rẹ̀ nínú. Ọ̀rẹ́ ẹ̀kọ́ débi ìbàjẹ́. Allah. Gbogbo tí wọ́n pè ní ìbàjẹ́ ìmọ̀ bí ọlọ́run lónìí. Ọlọ́run náà gbọ́rọ̀ débi ìbàjẹ́ ìyí tó hàn ní. Ìyí tó pamọ́ ní. Ọlọ́run gbogbo tí máa ń ṣèbàjẹ́. Èmi ọlọ́run rí yìí. La ilaha illallah. Ẹ̀gbọ́rọ̀ débẹ̀, ẹ̀gbọ́rọ̀ rìn débẹ̀, ẹ̀gbọ́rọ̀ sọ̀rọ̀ bàjẹ́. Allah. Ìyí tó hàn nínú bàjẹ́ àti ìyí tó pamọ́ ọlọ́run ló wọ̀ ni. Àwọn tọ́lọ́wọ̀ fẹ́ là ń kà yìí. La ilaha illallah. Ìbàjẹ́ ọlọ́run ló wọ̀ ni ìyí tó hàn bẹ́ẹ̀ àti ìyí tó pamọ́ ẹ̀ jìnà sí. Wọ́n tẹ́jú sí ní ọ́fíìsà lẹ́bí ọlọ́mọláwù. Ìlú àbílẹ̀ ọ́. Wàrà bẹ́gì bùnú nàbúsà rẹ̀ bí àrùn. Màmá láwù Ìlú àbílẹ̀ àti ẹ̀yọ́ lọ́wọ́ àgbọ̀rù. Ọ̀rẹ́ ẹ̀gbọ́rọ̀ pa ẹ̀mí kẹ́kẹ́ wá para yín. La ilaha illallah. Ọlọ́lá àbọ̀rọ̀ para ẹ̀mí nìkan gbòòrò gbòòrò wọn. Alladhi harrama Allahu illa bil haqq. Ọlọ́lá àbọ̀rọ̀ para wa. Tí ẹ̀mí yẹn kan bá ti lè gbọ́ lọ́wọ́ rẹ̀ nígbà kan ọba ogun ayé. Fala taqtuluna nafsa allati harrama Allahu. Ọlọ́lá àbọ̀rọ̀ para wa èrò wọn ní ìlà àyàfẹ́ nígbé bá dára kù. La ilaha illallah. Ẹ̀mí tó bá dára kù rẹ̀. Ẹ wà ọ̀dọ̀ àwọn oníṣẹ̀rí àní wà dájọ́ pé bóyá yẹn pààyàn. Ó wà á fa òun náà padà. La ilaha illallah. Àbó dára mí. Ọ̀dọ̀ àwọn alùsẹ̀rẹ̀ ayé àwọn náà wà á ṣe ìdájọ́ ọlọ́run fún ọlọ́run nígbà lẹ́nu ní kátó lè pààyàn. Alladhi harrama Allahu. Ọlọ́run nígbà àbò ẹ̀mí tó bá dára kú fún ẹ̀. Àwọn kẹ́kẹ́ ló máa para ní ọlọ́run ló wọ̀ ni. Àwọn ìgbọ́lọ́wọ́ òfin là ń sọ ọlọ́run ló mọ iye gbogbo wa ká fi jẹ síbẹ̀. Ẹlòmíì ti lè wọ́n yẹn ló ń sùn pààyàn. La ilaha illallah.
àwọn ìwọ náà là ń gbà yìí. ذلكم وصاكم ọlọ́ni gbogbo ọ̀rọ̀ tí ń sọ yìí wá sí ìpìlọ̀ àwọn ọ̀rọ̀ tá ń sọ yìí ìmọ̀ ẹgbẹ́ kí òun jìnà sáwọ̀ lọ ni. gbogbo ń ta orílẹ̀ yìí àwọn tó ń wò fẹ́ ni àwọn èèwọ̀ ní pé ìwọ̀n débẹ̀ tó fẹ́ sọ yìí. bẹ́ẹ̀ bá ti débẹ̀ yóò sì yí ojú pípọ̀ lọ. bàbá ń kà wọ́n wà fún yẹ́lẹ̀ pàṣẹ. فالكبائر التي علم الله فالكبائر التي علم الله بالإسلام. àwọn èèwọ̀ tó tóbi nínú ìsìláàmù bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí tí ò gbọ́rọ̀ débẹ̀ àwọn ìrètí ò gbọ́rọ̀ ẹ̀ àwọn àlà ọlọ́ọ̀tọ̀ gbọ́rọ̀ fàgbéyà ọ̀gbọ̀rọ̀ débi ẹ̀ àwọn èèwọ̀ tí ń bẹ láàrin ẹ̀dá sọ́lọ́ tí wọ́n fi mọ̀yẹ̀ léyìn gidi lọ́dọ̀ náà tó ọmọ ilé yẹn gidi lọ́dọ̀ àmàláìkà lọ́dọ̀ àwọn èèyàn gbà lágbájá èèyàn lé àwọn ìwà abú káàbọ̀rọ̀ débẹ̀. Àyà al-ishraku billah. Àkọ́kọ́ náà ni gbọ́dọ̀ mú ẹlòmíì lọ́wọ́ ìyàtọ̀ gbọ́dọ̀. Al-ishraku billahi. Má so ogún pẹ̀ lọ́lọ́run. Al-ishraku billah. Gbogbo wọn ní ọba tí ń ta kìnìkan sí kìnìkan tán ní kìnìkan ó ṣe kìnìkan. Wọ́n ti ń ṣe gbọ́dọ̀. Al-ishraku billahi. Ó ní gbogbo olè sí àbí gbọ́dọ̀ bá ṣe. Wọ́n bu epo sórí òkúta. Nígbà tí a ti tó báyìí, àwa lọ ìlú kan lọ́dọ̀ ọba kan. Wọ́n ní kò sí tí e ṣe, ẹ̀mí sì ní kìnìkan pẹ̀ eléyìí ò lè ṣe nǹkan kan. Àwọn adébẹ̀ ó dàbí àwọn tó máa tẹ̀sí àwọn afá yàtọ̀ sáwọn ẹgbẹ́ ṣe kíní o. Bẹ́ẹ̀ bá ti dà ní ẹ̀kọ́ fẹ́ tẹ àfa ọlọ́run sì tẹ̀. Àwọn tọ́lọ rẹ̀ gbogbo ẹ̀rọ. Wọ́n ní kò sí tí máa ń ṣe mọ́lẹ́lẹ́ yóò ní kí o ṣe àmọ́ ẹgbẹ́ ṣe ó sì ṣe kò sí. Kò sí kankan lẹ́yìn ọ̀rọ̀. Kò sí ìjọba lẹ́yìn ọ̀la. Wọ́n jọ padà bọ̀. Àwọn àbọ̀rọ̀ mú nǹkan mí yàtọ̀ sọ́lọ́ àbọ̀rọ̀ fọlọ́ mú nǹkan mí. Wọ́n kú kú ìwà ìgbẹ́ Àṣìbọ̀rọ̀ ṣẹ̀yà àti bàbá wa bẹ́ẹ̀. Lọ́pọ̀ sínú nábùsì àbúdá Ṣùgbọ́rọ̀ pààyàn láì lédìí. Kákàlá ń bínú lágbájá náà nìkan sì wọ́n bá ti lè bá ti pa ládùúgbò. Kí ló ṣe pé ṣe rọ́wọ́ mú yìí náà ni? Àwọn àbọ̀rọ̀ dédé pààyàn láì nídìí. wọ́n sì náà. Inú bá àbọ̀rọ̀ dédé ká pa èèyàn. Inú bá àsìbọ̀rọ̀ dédé ẹni wọ́n sì náà. Àbọ̀rọ̀ dédé ìṣúná èèwọ̀ ni. Gbogbo àwọn aṣojú bí jẹ́jẹ́ ọlọ́run ọmọ yìí sì lẹ́sẹ̀ ń kálukú títí. wọ́n sì náà. Wọ́n tó wà jẹ́ káwọn èèyàn ń nà ọ́n bílálà ní sàwọn mọ̀láìkà ń nà ọ́n bílálà. Jáde tó máa gbogbo ẹ̀ láwọn tó bá ti dára sí lẹ́kọ̀ọ́ náà wọ́n ká lọ́wọ́. wọ́n sì náà. Bẹ́ẹ̀ bá ti dára sí ná ẹ̀gbọ́n ọgọ́rùn-ún níṣẹ́ ẹ bá ti nà ọ̀jẹ̀ mi láyé àtọ̀dọ̀ ọlọ́run mọ́nu. wọ́n sì náà. Bàbá bá bò lè mọ́wọ́. Ẹlọ́wọ́ ìjà tó ojú méjì ẹ̀ka wọ́n. Àwọn ọ̀pọ̀ ìdílé ìdábùsì àbúdá. Ẹ̀rọ náà ṣe ń pa wá. Bá a ti pọ̀ tó yìí sì fẹ́ máa rí ẹ̀mẹ́jì mẹ́ta. Àwọn ọlọ́pàá sì fún ìlú wọn. Ẹ sì sọ pé Kò náwó. à ń sọ̀rọ̀ ọmọ mọ́wọ́. Gbogbo tá a gbé lẹ́yìn ẹ̀sẹ̀ ni. Àwọn àlà ọlọ́run òfin ọlọ́run là ń kà yìí ó jẹ́ ìwọ̀. Ṣìnà ṣíṣe àbọ̀rọ̀ débi ẹ̀ èèwọ̀ ní ìdí ọlọ́run. A sì máa gbowó ẹ̀yìn. Wàá ká fún ìròyìn kábà lóyún lówó gbà lẹ́yìn ìjà olóde abọ́bọ́ ti lọ. Àwọn tilẹ̀lẹ̀ wọ́n tilẹ̀lẹ̀ òyìnbó nígbà èyí wọ́n ṣe ń kú bẹ̀ ní. Ìsanwó àdúgbò rẹ̀ ìwọ́n lọ làdúgbò.
wọ́n tó fẹ́ wá jẹ́ kó sáré kó dájú. àwọn àlọ́ọ̀rọ̀ gbà lọ́wọ́ yẹn ti láti bó bá pẹ́ kẹ́lẹ́ mi gbogbo ìwé kan gbóná ìdáná yìí. wọ́n tó ní ìtàbí wọ́n ti kọ́sá owó fún ọ. ká máa gbowó ẹ̀yìn irú owó táwọn ọlọ́pàá ń gbà ẹ̀yìn rẹ̀ lọ́lọ́pàá ti sórí rẹ̀ àbí díẹ̀ ló wọn.
pátápá dénú ilé ẹ̀ wàsálàmà. Abákẹ́lẹ̀ wú ẹ̀ onítànú tánú olóòní àfa olóòní ọwọ́ àfa wa sálámà. Wàkọ́lá làá. Arábìnrin yẹn wá ń sọ fún àfa tó wá kanlẹ̀kùn ẹ̀ wípé. Àrísílítà ìláyà wà á náà sá ní àtò. Àrísílítà ìláyà àbá ń sọ fún arábìnrin yẹn pé ọlọ́run rẹ̀ mi sí ọ. Wà á náà sá. Ọlọ́run rẹ̀ mi sí ọ mo fẹ́ bọ̀ sọ̀rọ̀ lọ. Wà á náà sá ní àtò. Arábìnrin yẹn ní mo ó ní mo ń gbọ́ ndẹ́bà ẹ̀sọ́ ndẹ́bà sọ. Wọ́n á ìwúrọ̀ náà dáná ṣe ẹ̀sọ́ ndẹ́bà fẹ́ sọ. Wàkọ́lá ìwà ìṣòro. Ọbẹ̀ ni wàá sí wá sọ fún arábìnrin yẹn wípé. Àjàtà mi kìtà bí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún àyàdá mẹ́tẹ̀ẹ̀ta mo fẹ́ káyà kan fún ọ́nú ọ̀rọ̀ lónìí. Mo fẹ́ kí Al-Qur'ani fún ọ. Súnmọ́ kọ́ láti ìkírà. Arábìnrin ní kíra ẹ̀ka ẹ̀já gbọ́. Wà ilé wà á náà ṣáàgìlà tó. Abẹ́ pàǹdé bẹ́ kàkẹ́ ẹ̀ ní bísí o. Òwúrọ̀ dàda bẹ́ẹ̀ wú yẹ ẹsẹ̀ ń tẹ́bẹ́ ṣe kí á ní òye ráyè o. Ẹsẹ̀ ń tẹ́bẹ́ ẹ̀ka ń tẹ́bẹ́ ká. Wàkọ́lá ìwà ìṣù. Àfẹ́ ìníwà sí tí ìṣẹ́ni ọlọ́run yìí wá sọ báyìí wípé. Wọ́lá tàdádù ìdàlá. Wọ́lá tàdádù. Èyí tí mo fẹ́ sọ náà ni pé ẹ má jẹ́ àkọjá àlà ọlọ́run àbọ̀rọ̀ kọjá àlà àbọ̀rọ̀ ṣe sí náà àbọ̀rọ̀ jálè àbọ̀rọ̀ wúwábú àbọ̀rọ̀ mẹ́lòmíì lọ́lọ́ wàlá tàdádù àbọ̀rọ̀ kọjá àlà o. Iná ńlá láàyè ìbò ilẹ̀. mú bẹ́ẹ̀dì. Ọ̀rẹ́ mi tí máa ń kọjá àlà ìwà tí ò dárí àbábá káyà bẹ́ẹ̀ fún arábìnrin tí ṣe kí ni tí ṣe wú aburú yìí. Bàbá kan láti tẹ̀kí ìkọta o. Arábìnrin yẹn bá darí kodò ó ní mo ti gbọ́ ọ́n tẹ́wé ìrí ọmọ ń kà dáadáa. Ọmọ ń kà dáadáa, mo ti gbọ́ rí. Ilé ẹ̀ka yẹn mo máa ń gbọ́ dáadáa. Ọmọ ń gbọ́ dáadáa. Ẹ dáhùn. Súnmọ́ kọ́ láti áàsì ilé ayàtọ̀. Kọ́dí sẹ́mi ìtura. Ayé àtẹ̀ka yìí mo ti gbọ́ rí dáadáa sí àwọn ọmọ ń kà. Kábúlá nìyá mi. Ṣáájú ọjọ́ èdè. Ìkìlọ̀wù fi òsì ní kúrò lẹ́yìn láti rẹ̀. Gbogbo alálẹ́ ni wọ́n máa ń kẹ́lẹ́ gbé mọ́sálásí mi ni wọ́n ń gbọ́. Wàlá kí la àbùhámù. Àwọn aláàkì làbọ̀ àbọ̀. Ìdáyà yẹn wí èmi ò gbọ́ yé. Mi ò gbọ́ yé. Ẹ̀dẹ̀ lọ́lọ́run sọ ewé tẹ̀ ń kà yẹn kò yé mi. Ojoojúmọ́ ni mo La àbùhámù máa ná ha. Pé ìgbọ́n tán wí. Wà kọ́ ní túbítù nìyá ọ̀lẹ́. Lẹ́yìn tí kàtẹ́ tu yìí ó ti yé mi. Ó ti yé mi. Ẹni Allahu Akbar. Allah. Wọ́n bẹ́ bá sọ̀rọ̀ ọlọ́run fún ọtí ni wọ́n ń bí ọtọ́ ń kíyàn mọ́nú. Torí wọ́n bọ̀rọ̀ ọlọ́run débi tó ọ̀fẹ́. Wọ́n ń bínú. Ọlọ́run ló ń bá bínú. Ọlọ́run ló bá bínú. Arábìnrin ẹni wọ́n ti ń káyà yẹn ti pẹ́. Ó ní kò yé mi àmọ́ báyìí ti káyì ó ti yé mi. Ó wá fẹ́ sọ̀rọ̀. Wà kọ́ ní túbítù nìyá ọmọ. Ṣé mo lè túbà lẹ́nu? Ẹni Allahu Akbar. Wà kọ́ ní túbítù. Arábìnrin ẹni ṣe mo lè rawọ́ ẹ̀bẹ̀ síwájú ọlọ́run lẹ́nu. Ìbéèrè lọ́wọ́ àfà bẹ́ẹ̀. Wàhálì yẹ̀kìbálù lọ́wọ́ tá ò bá tí. Àbá lọ lè wúra rọ ẹ̀bẹ̀ síwájú arábìnrin ẹni wàhálì. Yẹ̀kìbálù lọ́wọ́ tá ò bá tí. Kọ́lọ̀ wa lè gba tútù wà mí torí mo ti bàǹkà jẹ́ fún Mo ti mi. bà nǹkan jẹ́ o. Sọ́lọ́ lè gbà. Kọ́lọ̀ lè yá fi mi. Ó lè yá fi òun. Báyìí ni kọ̀dùkútù àlàáfíì ìṣùnú bì. Torí ti ń bẹ lórí ẹ̀ṣẹ̀ tí mo wà yìí. Bẹ́ẹ̀dà Sálàsì sálàsì sánàtà. Láti bí ọ̀pọ̀ ọdún ní ti ń ṣẹlẹ̀ mú. Bàdà sálàsì náà. Sánàtà. Láti 30 years ní ti ń ṣẹlẹ̀ mú. 30 years ni ó ti ń ṣe ọlọ́run bọ̀. Kọ́lọ̀ wa lè forí jì mí. Tó lè forí Tó lè yá fi mi. Tó lè yá fi. Ni wòlíì Ọlọ́run yìí bá sọ fún wípé. Wàkọ́lá ìwà ìṣù. Àfẹ́ wá sí ìwá sọ fún pé. Yẹ̀kúlù láti lọ́wọ́ tààrà. Ọmọ pé Kùránì náà mo kà fún ọ lẹ́ẹ̀kan. Jẹ́ tún ka Kùránì mi fún ọ. Màmá níjà bàlù sùn án. Àfa wa ka Kùránì pé wọ́n máa ń yá àmàlì sùúrù á. Ẹnikẹ́ni tí ń bá ṣaburú tí ń ṣe sìnà tí ń bà ń kẹ́jẹ́ tó ti ṣe gbogbo èèwọ̀ Ọlọ́run. Tí bá ti ń bà ń kẹ́jẹ́ bọ̀ ti gbọ́ bẹ́ẹ̀. Yẹ̀sìlímù náà fún sáwọ́. Ọ̀rọ̀ ìsìlímù nábùsà ó ti pààyàn lẹ́kún. Ó ti ṣàbòsí fún rẹ̀. Ó ti bà ń kẹ́jẹ́. Súnmọ́ ìyẹ̀sẹ̀jì bí
máa kírun láti Ó máa ọ̀nà kírun. ọwọ́ tí lóò nípa ìlẹ́kọ̀ọ́ Ó nípa ìlẹ́kùn mọ́. gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣe Ọlọ́run forí yìí. Ọlọ́run forí jì. وكفرت بالإسلام وتعملوا صالحا. àwọn àyẹ̀ kí ayé àyẹ̀ fún bẹ́ẹ̀ ó ní sọ ti tán òní Ọlọ́run ti forí yọ nù àmọ́ tó kù ní ká tún òwe. كفرت بالإسلام. Àtúwẹ̀. wọ́n tún wẹ̀ tẹ́ ló bá bọ́ sínú Islam ó wá ṣe lọ́wọ́ gba tí ètò oṣù méjì mẹ́ta ló bá kú láyé. وتعملوا صالحا. gbogbo àwọn táwọn ayé yìí Gbogbo àwọn táwọn yàn yín ẹ̀ńgálùkù ronú ara ẹ̀ kó ronú ara ẹ̀. àwọn àlà Ọlọ́run là ń sọ yìí. Àwọn àlà Ọlọ́run là ń sọ yìí. bẹ́ẹ̀ bá ti ṣèkán bẹ́ẹ̀ èèyàn ráyé wá. Èèyàn ò ráyé wá. kí òdìgbà téèyàn bá rí kú tó wá ní kọ́lọ́run foríjì ọ kò ní foríjì ẹ Kò ní o. forí jì ẹ́. nígbà tó lágbára tó lè ṣe sí náà Tó lágbára tó tó lè lè ṣe fún sí yẹn náà. mẹ́ta mẹ́rin pọ̀ ìgbà náà ni ọmọ ṣe mọ́. Ìgbà yẹn náà ni o má ṣe mọ́. wọ́n á di wípé àti nǹkan rẹ̀ ò lè mọ́ Tó lè mọ́. tó ń mú àgbo Ee. ọwọ́ àdìgbò àti ń dàgbà. Àti ń dàgbà. àrẹ́gà kó kàn fọ́ létí látẹ̀ inú wèrè kó wọ́n lọ dàgbà. Ó wá ń tọrọ ìwọ ń lọ ara ẹ̀ ń lòkú lórí wa rẹ̀. Olóògùn ó kàn sí ìgbà tó dijọ́ fi ọ̀rọ̀ mọ́ ń dùn wọ́n gbọ́ létí nù. wọ́n bọ̀ létí náà màlẹ́kà kò bọ́dí fún ọ. ẹ lọ́lọ́run tóbi jàmọ́. nígbà tó lè mú nǹkan tẹ́nu rí ó máa rùn agbárí rí ó máa rùn tí wọ́n máa gbé ọ wọlé láì jí ìkú. láì jí ìkú rẹ̀. ìgbà yẹn ni kò mọ́ mú nǹkan mọ́. ni kò má mú nǹkan mọ́. má gbẹnu sí nǹkan mọ́. má gbẹnu sí i. nígbà tó wọ́n retí gbogbo ẹ̀ wọ́n mẹ̀ àti iwájú àtẹ̀yìn tí ó máa dálẹ̀ ìgbà yẹn ni wọ́n máa fi ṣẹ̀ṣẹ̀ kúṣe mọ́. ìyàwó ilé wa mú Colorado. ìgbà tó bá ń gbẹ sí gbogbo ó máa gbẹ táwọn ẹ̀mọ lẹ́yìn ẹ̀ ń lọ yìí wọ́n wàá lò mọ́ má lò mọ́ nílòkulò. nígbà téèyàn bá lè ṣe nǹkan mọ́tò bá lọ́wọ́ àforíjì Ọlọ́run ní foríjì. Ọlọ́run ní forí jì ọ́. nígbà tó jí pépé kọ́ mọ̀ pé kíní yẹn ń bẹ lójú ẹ̀ ọwọ́ Ọlọ́run yìí ṣe mọ́. ìṣe mọ́ o. Ọlọ́run nínú mi sì dùn sí. inú mi dùn bó mo yáfi rẹ̀ kódà máa fi kíní ń bẹ lọ. máa fi bẹ Ọlọ́run. ó wá di pé ọ̀rí nàmọ́ dáadáa ọ̀dá yẹn mọ́ dáadáa ọ̀tọ̀ ọlọ́pọ̀ tá a ṣe ọwọ́ àwọn amọ́sáàsì ọwọ́ à ń pẹ́ àṣìdẹ̀gì ìdírùlá àṣìdẹ̀ kò tún wá pé dáadáa náà. àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wo dìndìnrì ládùúgbò tó ń bàjẹ́. asítẹ̀kì ìdírùlá tẹ̀kíkẹ̀. èyí tètè máa jáwọ́ gbígbà téèyàn bá lálàáfíà ni. èèyàn máa ń jáwọ́ o. ìdí bẹ́ẹ̀ Ọlọ́run forí ẹ̀ṣẹ̀ wá yìí wá. àmín. ọ̀rọ̀ tá a sọ lénìí